ẹ̀kálẹ́ sàn láàrin pòfẹ́sọ̀ Atúrátàbí Èlùbọ́ ló ń kí yín yánkàn bí ọgbẹ́ Ògúnléjà Wúdẹ̀ aláṣejù Babájẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta jánípa láti iléeṣẹ́ Ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà agogo 17 ti lù níwájú ilé àwọn ẹlẹ́wọ̀n gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin kókó inú ìwé ìròyìn rèé o. Tinubu kò jẹ́ kí wọ́n sí òkú Àjùmọ̀bí. Jagaban sọ wípé Àjùmọ̀bí gbọ́dọ̀ wá ṣe àlàyé bí ó ṣe ná 15,000 naira owó tí ìjọba àpapọ̀ lò kù fún àwọn àgbẹ̀ ní ìlú Iyemẹtu. Tọ́ni iṣẹ́ ìjọba gbọ́dọ̀ gbówó ìjọba lọ́rùn. Hot puppy disappear nínú kóòtù ní ìlú Dubai ni Lai Mohammed bá fi ọlọ́pàá mú Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ ṣé bí ẹ ti ṣe ránjú kalẹ̀ bíi màálùú rọ́bẹ̀ láti gbọ́ kókó inú ìwé ìròyìn kúmọkùmọ náà. Òru ọjọ́ Sunday tí òjò burúkú kan rọ̀ tí ó kù díẹ̀ kó wú òkú ọ̀lẹ ní Jagaban rán Ọ̀ṣín Ọ̀mọ̀lẹ̀ àti Sunday Ìgbòho pé kí wọ́n kó àdá kí wọ́n kó kùmọ̀ láti lọ sí ibi tí wọ́n sin onínúure aláìlẹ́sẹ̀ àti ọ̀gágun aláìkówójẹ pé kí wọ́n lọ wú òkú rẹ̀ wá síwájú àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu gelete kan alábẹ́sẹ́kẹ́lé kan fún ẹ̀sùn owó tí ó kù tí ìjọba ti lò kù 15,000 naira tí ó sọnù ní àpò ìjọba àpapọ̀. Kò sáà ní ṣe kówó mẹ́sàn-án ṣáà. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ má wulẹ̀ ranjú mọ́ mi. Olúbàdàn wá bínú tán látàrí ìwà ìgbéraga àti ìta ló máa mú mi tí Àjùmọ̀bí hù kó tó di pé ó fi ààyè sílẹ̀ àti wípé olóyè Bùrú Màràjì yóò ṣe àlàyé àti ìdí àti ìtumọ̀ tí Àjùmọ̀bí kò fi dágbére fún Ìyábọ̀ Òjó pé òun yóò kú ní ọjọ́ Sátọ̀dé kí ó tó di pé ó fi òtẹ́ẹ̀lì kan tí wọ́n jọ lò sílẹ̀ nílùú Ìṣàgámù. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ o kò sí ohun tí ó kàn yín bẹ̀. Ìjọba àpapọ̀ wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹbí olóògbé Àjùmọ̀bí pé kí wọ́n má jẹ́ kí ó pẹ́ láti wá dá 15,000 tí Àjùmọ̀bí kò rántí fi sílẹ̀ padà ní iwájú Stadium Hotel ní ìlú Ìlọrin. Olóyè Dáńkàsì ń sọ wípé bíi bẹ́ẹ̀ kọ́ àwọn student union ìlú Abáranjẹ ṣetán láti gba gbogbo ilẹ̀ home and abroad láì gba àṣẹ kankan lọ́wọ́ ìdílé Àyìnlá Ọmọwúrà. Aláìmọ̀ wà pọ̀ ọlọ́run láwọn àṣàánú wa. Raymond Dọ̀pẹ́sí tí ọ̀rọ̀ náà kò sojú rẹ̀ wá gbà láti dá 2,000 naira padà láì fi fún ìjọba àpapọ̀ láì gba owó èlé kankan ní orí rẹ̀. Òtítọ́ Sàláwá ta ẹmu rí ṣùgbọ́n ìyá Afẹ́lá kò rà nítorí kò rí gba ọ̀nà ọ̀run. Bẹ́ẹ̀ ni ọjọ́ Sátidé tí ó kọjá ni Hot Puppy jáwọ́ olúborí nípa kálo àfẹ́ẹ̀rí nínú kóòtù láti fi hàn wípé Oòduà ni òun tọkàntọkàn. Wọ́n ní ibi gbogbo ni ó gba alágbára ọmọ ọ̀lẹ́nìkan ní ààyè ò lè gbà. Hot Puppy sọ síwájú wípé Aké ló ní kí wọ́n má ti orí òun ké, Àjà ló ní kí wọ́n má torí òun jà, Ọkọ́ ló ní kí wọ́n má fi ọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ òun lọ́rùn. Ó ní bí dàdàlùrí bá lugi àfẹ́kù. Èyí ló mú kí adájọ́ náà ṣe tí Hot Puppy sì ṣe gbà ọ́ bí wọ́n ṣe wá Hot Puppy tì náà nìyẹn. Ẹni ọ̀wọ̀ NS Tobi ló kọ ìròyìn fún wa o nígbà tí ìyáàfin Bíánẹ́s Ìyáláyà ní ìlú London tí ó tú sí èdè tí ó wù ú. Èmi ọmọ yín ẹlẹ́jọ́ wẹ́wẹ́ aka àmì blogger orí òrẹ́rù orí dorí àti ló kà á friendly sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Ó wù ní ká jẹ ojú mẹ́ran bí olóyè màálùú ṣe ń wò wá ní kò tẹ́ wa lọ́rùn. Ìyókù tuntun ní ọjọ́ méje ilé yín ni kí ẹ máa gbé o. Ẹ má gbàgbé láti subscribe láti share tàbí láti comment ní orí ìròyìn kúmọkùmọ. Ṣé mọ̀ wípé ìdùnnú yín òun náà ló jẹ wá lógún. Kò sí ohun tó ná yín ẹ tẹ̀ òun náà lẹ̀ ń wò yẹn subscribe lẹ̀ ń wò yẹn eléyìí yẹn ẹ tẹ̀ láti fi gbé ìròyìn kúmọkùmọ lárugẹ. Ẹ ṣé bí ẹ ti ṣe ń wò bí first born ọ̀pọ̀lọ́
a tún máa ríra ó dàbọ̀ o.